níṣẹ́ ni ọ̀rọ̀ ló mà tún gba ọ̀nà bòmíì yọ ní ilé-ẹjọ́ májísrèètì tó wà ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lórí ọ̀dọ́mọkùnrin àáfàá ẹni ọdún 24 tí ó fi ọ̀rẹ́bìnrin ẹ̀ ṣètùtù ní ìyẹn Abdulrahman Bello tó fi ọ̀rẹ́bìnrin ẹ̀ Lawal Hafsat Yetunde tó fi ṣètùtù ní inú oṣù kejì tó kọjá yìí nígbà tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yọ nílé-ẹjọ́ májísrèètì tí Abdulrahman Bello tó sọ̀rọ̀ tuntun nílé-ẹjọ́ èyí tí ó ṣe ọ̀pọ̀ èèyàn ní kàyéfì lára ti pé gbogbo orí ẹ̀rọ ayélujára ló mì tìtì pàápàá ìlú Ìlọrin tán máa ń kí pé ìlú tó súnmọ́ àlùjánnà tó jìnnà síná ni ló mì tìtì ní ìgbà tí àṣírí Abdulrahman Bello tó tù tó fi Hafsat Lawal tó fi ṣe ètùtù tó gé ẹran rẹ̀ yẹlẹyẹlẹ èyí tó jẹ́ káwọn èèyàn kan dójúlé ọ̀pọ̀ àwọn àfáà tó sì jẹ́ pé níṣe ni wọ́n gbé Abdulrahman Bello tí wọ́n gbé lọ sí àtìmọ́lé pẹ̀lú àwọn afurasí míì bíi Ahmed Abdulwasiu tó gbé lágbègbè Àdó-Àlérè, Sulaiman Muideen tó ń gbé lágbègbè Àdó-Àlérè kan náà, Amílèrè Mílẹ́ngbẹ́ tó ń gbé ní ìlú Ìlọrin, Jamiu Usman tó náà gbé àdúgbò Àdó-Àlérè àti Abdulrahman Jamiu tó ń gbé ládùúgbò ní abúlé Lémèrè lọ́nà Mọ̀lété ní ìjọba ìbílẹ̀ Mòró ní ìlú ìpínlẹ̀ Kwara kí ni wọ́n jọ gbé wọn pé wọ́n jọ mọ̀ sí ikú Hafsat Lawal tó ti jẹ́ pé nígbà tí wọ́n fojú wọn bá ilé-ẹjọ́ ní oṣù kejì Ọjọ́bọ̀ tí í ṣe Tọ́ọ̀sì ọ̀sẹ̀ tá a wà náà yìí ni wọ́n sún ọjọ́ ìgbẹ́jọ́ sí. ṣá o bí ìgbẹ́jọ́ ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ Tọ́ọ̀sì ọ̀sẹ̀ tá a wà yìí lọ̀rọ̀ máa bẹ́yìn yọ ní ìgbà tí wọ́n fún Abdulrahman Bello tó nawọ́ sókè pé ká jọ̀wọ́ òun ní ọ̀rọ̀ tí òun fẹ́ sọ. lẹ́sẹ̀kẹsẹ̀ sí ni onídàájọ́ SB Mohammed ló ní kí wọ́n fún Abdulrahman Bello láàyè láti sọ tẹnu ẹ̀. kàyéfì ló jẹ́ nígbà tí Abdulrahman Bello ní kí wọ́n jọ̀wọ́ ká yọ̀ǹda gbogbo àwọn afurasí táwọn jọ wá sí ilé-ẹjọ́ kájá máa lọ láyọ̀ àtàláfíà. ó ní wọn àmọ́ nípa ọ̀ràn tóun dá ó lóun fúnra òun nìkan lòun pa Hafsat Lawal. ó ní wọn àmọ́ sí kan jẹ́ kóun nìkan dájì ẹ̀ṣẹ̀ òun. wọn bá bi í léèrè pé bó gan ló ṣe ṣe bó ló ṣe pa Hafsat jẹ́ àti ẹ̀gbọ́ tuntun. Abdulrahman Bello bá la ọ̀rọ̀ mọ́lẹ̀ o. olórí ọ̀rẹ́bìnrin òun ni Hafsat Lawal. onígbà tó dé ó lébi ń pò òun. ó lóun wò pé káwọn tó dáná tán yóò pẹ́. eléyìí ló jẹ́ kí òun gba ilé oúnjẹ ìgbàlódé lọ láti lọ ro oúnjẹ tí yóò jẹ. onígbà tó ń ṣe oúnjẹ dé àwọn jẹ́ níṣẹ́ làwọn bẹ̀rẹ̀ sí ní fọwọ́ para àwọn lára táwọn sì bára àwọn láṣepọ̀ táwọn ṣeré lọ́kọ-láya. oní lásìkò tóun kóná fún Hafsat Lawal lọ́wọ́ ìní ẹ̀mí mà bọ́ lára obìnrin náà lójijì. oní kàyéfì ńlá ló jẹ́ fóun nítorí pé òun ò mọ tó pa á. oní bẹ́ẹ̀ lára òun ò ti balẹ̀. onídìpọ̀ kí òun lọ pariwo síta kára àdúgbò gbóhùn tàbí kóun lọ sọ́dọ̀ àwọn agbófinró. nítorí pẹ́rù bóun ò fẹ́ kí wọ́n wò pé bóyá òun ló ń pa á ló jẹ́ kóun gé ẹran rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ láti lọ dànù káṣírí má bàa tú. ṣùgbọ́n tó ní ọwọ́ ẹ̀ nìkan ni wọ́n bá nínú ilé òun. ṣá o nígbà tó sọ gbá tó tónú ìtàn onídàájọ́ SB Mohammed ó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú di 20 oṣù kẹta tá a wà yìí di 20th of March 2025 tó sì ní kí ogun wọn sì tó padà sí ọgbà ẹ̀wọ̀n láti lọ́ọ́ máa gbatẹ́gùn.